so wá rí bó lọ ṣe mọ̀ jẹ́ n sọ àwọn àṣírí pẹ́pẹ́pẹ́ ni mo fẹ́ tú fún yín o sọrí àwọn aláburú ẹ̀dá kan wà nínú àwọn ọkùnrin wọ́n ti gbọ́n ní ìsìn sọrí ayé ìgbà kan mo fẹ́ wo fóònù ọkọ mi mi mọ pásíwọ̀dì fóònù ẹ̀ lọ́wọ́ mọ káyà sókè àwọn náà ti gbọ́n ní ìsìn so mo wípé WhatsApp ó ti ní disappearing message o lè set ẹ̀ within 24 hours ó lè jẹ́ 7 weeks ó lè jẹ́ 30 days ó ti wà ń bẹ̀ sọrí àwọn tán bá ti jẹ́ expert kò yí ọ wọ́n ti set kìíní síbẹ̀ within 24 hours any chat tán bá chat pẹ̀lẹ́ nìyẹn ó ti yí ọ individual ni wọ́n lọ set kìíní yẹn o wọ́n ṣe pé generally ibi tó ti mọ àwọn aláburú ẹ̀dá nù wọ́n ti lọ set kìíní o sorry within 24 hours gbogbo chat tán bá bẹ́ nìyẹn chat pátá ọ̀ ní rí kankan ṣùgbọ́n kàn rí wípé ẹni yẹn wà lókè and when you open it you will not see anything aláburú ẹ̀dá tá ń sọnù sọ wá rí ó lè tètè mọ̀ tí ìbá ṣe pé wọn náà bá wá play along so ti yé ìwọ gẹ́gẹ́ bí obìnrin mọ̀ wá ní ìgbónára kódà kó ti rí àwọn èèyàn máa já ọ sí wípé ọkọ rẹ̀ wò ọkọ rẹ̀ tó jẹ́ wípé àwọn tó ń pè lọ́rẹ̀ẹ́ gan friend with benefit ni án ìtàn pẹ̀lú àwọn yẹn nìyẹn friend with benefit tó bá nílò mi láti bá mi sọ̀rọ̀ àjọ sọ̀rọ̀ tó bá sì nílò mi láti gbé langa sí longo àtúnjọ wa kò necessary kan mọ fún àwọn set of àwọn obìnrin yìí lówó ó ti yé friend with benefit náà ń pè ṣó ti yé báyìí ní ìsìn sọ wá rí ojú rẹ tó bá fara balẹ̀ ìní ò wá rí mú kódà kan máa sọ fún ọ kan máa ṣàyè sí ọ̀rọ̀ fún ọ wípé ọkọ rẹ̀ wò tó jẹ́ pé gbogbo tí wọ́n introduce sí ọnú ilé friend with benefit ni ẹ́ mọ̀ ṣe bí wípé ọgbọ́ ṣe bí wípé ọmọ ó ti yí ọ ṣe bí wípé ọmọ kankan ṣe bí wípé ọ̀rẹ́ ni ẹ́ ìwọ tí ẹ ní clue pé nǹkan kan lọ láàrin wọn so yí ọ báyìí ní ìsìn ní tó fi mú ẹnu o torí tó bá ń ṣe gbàràgbùrù sọrí ọjọ́ kan mẹ́sẹ̀gì wọn lè pọ̀pọ̀ tí ò ní ti delete tó rí ìyẹn fún wọn tó bá tún ṣe kíni tó bá mọ password ṣùgbọ́n àwọn obìnrin náà ti wá já ọgbọ́n ní ìsìn wọ́n ń clone fóònù ọkọ wọn ni wọ́n ó download WhatsApp míì tó bá ti wá download ẹ̀ ṣó ti yé báyìí ní ìsìn wọ́n wà ó ní bí wọ́n ṣe scan ẹ̀ tí wọ́n ṣe scan ẹ̀ síra tó bá ti wá scan ẹ̀ síra mẹ́sẹ̀gì tí ọkọ bá ti receive ìyàwó náà receive rẹ̀ so ti yọ láti rí ọ̀pọ̀lọpọ̀ fi ń tú ní ìsìn ṣùgbọ́n mọ̀ jẹ́ ntọ́ jẹ́ ń já ọ sí gbogbo ọ̀tán wá introduce sí ọnù ilé òun friend with benefit ni ẹ o ọ̀pọ̀lọpọ̀ wọn jọ ń sálanga sí dongo ọlọ́ọ̀bá mọ́ ń gbọ́ tí wọ́n tún mọ́ mú bíi pé kínní dey play jòkó síbẹ̀ ṣùgbọ́n tójú rẹ̀ bá farabalẹ̀ yóò rí mú mọ́ gbọ́ pé wọ́n ní wọ́n pé gbà mú báyìí lọ́rùn ọwọ́ tí ò ní lè bọ́ ń bẹ̀ alájìkẹ́rì iná tí bá tún rí any update ní tún wá mọ́ fún un.